Aláròyé máa wí o. Àwọn ọmọ ẹgbẹ́ NNPP Kano bẹ̀ Kwankwaso ẹ fààyè gbà wá láti lọ darapọ̀ mọ́ APC o. Bó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn olóṣèlú jàǹkànjàǹkàn níjọba ìbílẹ̀ Rogo àti agbègbè rẹ̀ nípínlẹ̀ Kano ní ti sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ náà làwọn ń ṣe. Síbẹ̀ igbe kan tí wọ́n fi bọnu lásìkò yìí ni pé kí àgbà olóṣèlú ọ̀hún kí ó fààyè gba àwọn láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ APC nítorí níbẹ̀ ni ìgbé ayé ìdẹ̀rùn wà báyìí. Níbi ìpàdé kan tó wáyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 28 oṣù kejìlá ọdún yìí láwọn olóṣèlú ọ̀hún tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ NNPP nípínlẹ̀ Kano ti fohùn ṣọ̀kan láàrin ara wọn tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí olórí ẹgbẹ́ òṣèlú náà sẹ́nẹ́tọ̀ Musa Kwankwaso pé kó pa ìtìjú tì sẹ́gbẹ́ kan kó kó àwọn lọ darapọ̀ mọ́ APC ní kíá nítorí pé inú ẹgbẹ́ òṣèlú náà làwọn ti lè rí mùdùmúdù ìjọba democracy jẹ lásìkò tá a wà yìí. Ọ̀gbẹ́ni Abdullah Rogo tó jẹ́ olùdámọ̀ràn gómìnà ìpínlẹ̀ náà tó gba ẹnu àwọn olóṣèlú tí wọ́n wà níbi ìpàdé náà sọ̀rọ̀ sọ wípé kò sí àní-àní kankan níbẹ̀ wípé kí ọkùnrin náà kó àwọn lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC làwọn fẹ́ báyìí. Ojúlówó ọmọ ẹ̀yìn sẹ́nẹ́tọ̀ Musa Kwankwaso ni wá, kò sóhun tó lè gbé wa kúrò lẹ́yìn rẹ̀. Ohun tí àwa kàn ń sọ ni wípé kí olórí wa yìí kó àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ lọ darapọ̀ mọ́ APC nípínlẹ̀ Kano. Ó sì gbọ́dọ̀ tètè ṣe é ní kíá ni o. Bó bá kó wa lọ darapọ̀ mọ́ APC kì í ṣe wípé a máa fi sílẹ̀ rárá tí ẹ̀ láṣì máa ṣe nígbàkúùgbà. Olórí wa ní lọ́jọ́kọ́jọ́. Bẹ́ ò bá gbàgbé nínú oṣù kẹsàn-án ọdún yìí ní sẹ́nẹ́tọ̀ Musa Kwankwaso tó díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2023 sọ wípé òun pàápàá ṣetán láti darapọ̀ mọ́ APC kí ìbò ọdún 2027 ò tó dé, ṣùgbọ́n bí wọ́n bá lè fún òun láwọn ohun tí wọ́n bá fẹ́ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ tó ṣe pàtàkì nípínlẹ̀ Kano ni òun máa ṣe eléyìí. Ó sọ wípé kò sí ọ̀rọ̀ kankan nínú pé kí n lọ darapọ̀ mọ́ APC, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ṣe àwọn ohun tí a fẹ́, kì í ṣe wípé kí a kọ̀ darapọ̀ mọ́ wọn tán kí wọ́n lò wá kí wọ́n wá pa wá tì sẹ́gbẹ̀ẹ́ kan bí aṣọ tó gbó. Èyí la kò fẹ́ rárá. Wọ́n gbọ́dọ̀ sọ àwọn ohun tí wọ́n fẹ́ fún wa kí a tó lè darapọ̀ mọ́ wọn. Àwa náà kò kéré nínú ayé, àmọ́ ìgbà àti bí wọ́n ṣe dá APC sílẹ̀ kó tó di bó ṣe wà báyìí a ṣetán láti darapọ̀ mọ́ wọn, ṣùgbọ́n àwọn ni kí wọ́n sọ ipò àtàwọn ohun míì tí wọ́n fẹ́ fún wa. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.